ọlọ́jọ́ bí òní o ilé lọ́ba wà ní owó òde yàrá lọ́ba wà ní ọwọ́ dèdè ẹ̀yìn ìkúlé lọ́ba wà ní ọwọ́ kankan lé ti evangelist ọláyẹmí stella òkìkí ọlá aya ọ̀dẹ́bùn mi mo ń kúkú kí aya mi aya rẹ̀ nílé ọkọ òkú ìyẹyẹ orí kádùn òkú ara òdi òsìkú fọmọnìyàn ṣe màmá dúró pé mi òkú ìyẹyẹ orí kádùn màmá díọ̀lá mo bá dúpẹ́ màmá ìrì olúwa mo dúpẹ́ orí ìrì ọ̀gbẹ́ bu ẹni bí ẹ̀yà rí ògbé dídí àwọn nǹkan èèyàn ọ̀pọ̀ èèyàn lọ́fẹ̀ẹ́ ṣerú èyí tí ó sì láyé mọ́ mo bá dúpẹ́ òkìkí ọlá ó máa yẹ ni ṣé máa bọ̀ lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ ni ìkẹrẹ nílé nílùú èkìtì ọmọ wa ọmọ ẹkùn ọmọ olókè méjì ìtakọ̀tabo ọmọ òpámúyé ìyédọ̀ ọkọ ni onímọ̀ọ́sẹ̀kì ọmọ kí mọ́ kí ọba dání wáyé tó sí ọ lóore kábíyèsí o. Èdùmàrè tó nílẹ̀ tó lókè àdáni mọ́ gbàgbé ọba tẹ́ni ọ̀la kalẹ̀ láì béèrè ọ̀wẹ̀ òkìkí ọlá orí òní jẹ́ wá òtí nígbà kankan registered nurse ọláyẹmí alábẹ́rẹ́ gúnmọ̀ríre mọ́ dúpẹ́ lọ́wọ́ láwùrà bí ọba tọ́jú kádùn ọwọ́ sọdún èyí náà kó tún ṣe tẹ̀mí ìtọkọtọmọ ayé oníjà lè wó pé wọ́n ni ògbó pákápáká ń ta lábàáhùn ìdàgbàrá kòrò ní tìgbé ọmọ bí ọbẹ̀ nífẹ̀ẹ́ sọ tẹ́lẹsẹ̀ wá sí bẹ̀nà wò ọláyẹmí mo bá dúpẹ́ ọ̀sọ̀dún èyí láyé orí oníjẹ sanku lágbára Elédùmarè ọmọ bí ọbẹ̀ nífẹ̀ẹ́ sùn ọláyẹmí ooo aya dẹ́bùn mi aya rẹ̀ nílé ọkọ lágbára Elédùmarè ní sanku láéláé. ọláyẹmí sáàmà ìjó sáàmà yọ sáàmà mi lẹ́gbẹ̀ẹ́ kínú máa bá wọn tá tí wọ́n tọ̀ tọ́lọ́ngàn tọ̀ èrò ìbàjẹ́ tí wọ́n bá rò lọ́kàn wọn o kó tó di lálẹ́ gbogbo ẹ̀ àbò lọ tí ẹ màmá ló ti dára nígbà tó bàbá tẹ̀ dájẹ́ ọláyẹmí ó kú oríire òkú ara ni ó sì kú àṣeyẹ ọdọọdún ní ìlàsọ lógúnlógún ọdọọdún ní rògbòsó lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún lèwe àbíyáyá sàdọ́ta ọmọ bí ọbẹ̀ nífẹ̀ẹ́ sùn àtẹlẹsẹ̀ wá sí bẹ̀nà o bọ́ ọ bá wa ń gbọ́ Francis Ọ̀dẹ́bùnmi ọ̀dẹ akéwì ọkọ rẹ̀ ni kórè wájú pẹ́ láyé ẹni bá pẹ́ ọ̀sán kú ìwọ ló ṣòro lẹ́yìn gbogbo wọn. Happy birthday to you. sáàmà ìjó sáàmà yọ sáàmà mi lẹ́gbẹ̀ẹ́ kínú máa bá wọn tá tí wọ́n tọ̀ tọ́lọ́ngàn tọ̀ èrò ìbàjẹ́ tí wọ́n bá rò lọ́kàn wọn o kó tó di lálẹ́.